ní ìkànnì wá tí n bá mọ̀ pé ó ṣe pàtàkì kí n wá jẹ́ kẹ́ ẹ mọ̀ ká fi tóra wa létí. Ìdàgbàsókè Ògùn State yìí ọwọ́ gbogbo wa ló wà o. Ṣó ti yé yín? Ará àta kan kò ní wá bá wa tún Ògùn State wa ṣe o. Àwa ara wa náà la máa tún Ògùn State ṣe. Àmọ́ ṣá tá a bá sí nípò kò sí bá ṣe lè tún ṣe o. Ẹ ti dánlé ọkọ méjì wò l'Ògùn State. Àbá àti ìdánwò. A ti dán ilé ọkọ méjì wò l'Ògùn State. Ṣé bẹ́ẹ̀ tí bó ṣe rí? Wọ́n ní àwọn bàbá wa ní adìyẹ. Wọ́n ní oyin ogún ó ṣe kí ni ó pa. Wọ́n ní adìyẹ ò ṣe kí ni. Wọ́n wá gbé adìyẹ tà. Wọ́n fowó ra bí. Àwo bí ẹyin mẹ́ta ó pa àwọn oṣó. Ṣó ti lẹ́yìn náà? Ṣé ìtóyí ogún tó pa ogún àti ìtóyí mẹ́ta tó pa kan ló ti yé èlò ìdàgbé ní ká ṣe? Ṣé rí mo kí gbogbo àwọn bàbá wa, àwọn elders wa mo kí yín o, àwọn ìyá wa mo kí yín o, gbogbo àwọn ọ̀dọ́ Nata youth mo kí wa ọ́ Nata. Ṣé rí eléyìí tó ń bọ̀ lọ́nà yìí? Ẹgbẹ́ bọ̀ mí lọ́wọ́ tẹ́ ẹ bá ti rí lóko ibi tán ti bọ́ra wọn lọ́wọ́ ADC òun ni wọ́n ti fi hàn wá, òun ni ọlọ́gbẹ́lá ní ilé tẹ́ ẹ ti rí ibẹ̀ ni kí gbogbo wa ẹ mú dáwà fún mi, ẹ mú pósítà ńlá fún mi wá, lámbò ńlá tó fi máa rí ẹ ti rí ọwọ́ tá a gbé, ibi tá a gbé dé náà ló wà o, ẹni gbogbo ògbóró wá ṣe rí ibi tá a gbé dé náà ló wà o. Ṣé ó ti yé yín? Nígbà táwa wà níjọba ẹ̀yin náà mọ̀. Ṣé ó ti yé yín? Lérè mi gómìnà kí n máa wá kọ̀míṣàn ṣe kánsílọ̀ kí n máa kọ̀ kí. Ṣé ẹ mọ̀ pé mò ń sọ fún wa ní 2019 kìí continuity is important. Wípé ibi tá a bá ṣe yìí dé o, a gbọ́dọ̀ jẹ́ kí ó fèlè o. Tó bá fèlè, olùgbogbo wa jọ fojú rí yìí o. So it is about Ogun State. It is nothing personal. We want Ogun State to develop, and that's why I'm here. When I was shouting in 2019 that hey, there's what we call continuity. We must ensure that all that we are, the foundation we are laying, we lay that foundation. In fact, we look ahead to that time, we are saying to 2035. And we felt that by 2023, which we are now, Ogun State will have grown in leaps and bounds. But what are we seeing today? With progression. And that is why I'm out. That is why we must now return back to that part of development, that part of glory, that part of we are Ogun State. When we came, we introduced what we call Ogun Standard. We don't want that standard to fall. There's no standard anymore. Kò sí standard mọ́. Ẹ̀yin náà ẹ wò nígbà tá a ṣe ọ̀nà pé ọ̀nà yìí ojú mẹ́fà ló ní. A ti rò wípé kó tó bí ọdún mẹ́wàá, ọdún mẹ́ta, ọdún márùn-ún, àpèfà ó máa tiẹ̀ ní pé mẹ́fà tá a ṣe yòó ní tó. Ẹnìkan dé àwa ṣe mẹ́fà, ẹnìkan dé oṣù mẹ́fà jí méjì. Ẹ̀yin náà ẹ wò ṣé tó bójú mu náà nígbà tá ilé ibi tá a wè pé àwọn bàbá wa tá a lè máa orúkọ tó jẹ́ pé ibi tán ti ṣèdálẹ̀ civilization rẹ̀ a gbọ́dọ̀ padà sẹ́yìn. Òun ló gbé mi dìde o. Ìkòsí tá a ti jẹun Olúwa ti ṣe fún wa, Olúwa á dẹ̀ ṣe fún wa dáadáa fún gbogbo wa. Àmọ́ ṣá a gbọ́dọ̀ sọ pé bámúbámú ni mo yó àwọn ọmọ tó bí bá pa wọn ẹnu báyìí kí wọ́n ṣe kọ́ wa o. Gbogbo wa àwọn ọmọ tí yín tẹ̀yìn bí ó dọ̀la kan náà ti ṣe dáadáa. Wọ́n tún ṣoríire jù wá lọ ní àdúrà tá a gbà nìyẹn. Òun ló ṣe gbé mi jáde ò wípé ìbò tó ń bọ̀ lọ́nà yìí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dìde ká wá dìbò bọ̀ mí lọ́wọ́.